kò sí nǹkan tó burú pé òṣèré ọkùnrin béèrè ìbálòpọ̀ lọ́wọ́ òṣèré obìnrin. Délé Odùlé ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà òṣèré tíátà Délé Odùlé ni ẹnu mà ti bẹ̀rẹ̀ sí ní máa kùn báyìí lẹ́yìn tó mà ti sọ wípé kò mà sí nǹkan tó burú o nínú pé kí òṣèré ọkùnrin béèrè ìbálòpọ̀ lọ́wọ́ òṣèré obìnrin kó tó fún ní ipa kan láti kó nínú eré sinimá. Odùlé ní níwọ̀n ìgbà tí ọkùnrin náà kò bá ti fi tìpátìkúùkù mú obìnrin ọ̀hún fún ìbálòpọ̀ kò sí aburú nínú rẹ̀. Ó mà sọ èyí lásìkò tó ń sọ̀rọ̀ lórí ètò kan lórí ayélujára tí wọ́n pè ní Oyinmomo TV níbi tó ti sọ̀rọ̀ nípa ìhà tí ó mà kọ sí bí agbo eré sinimá ṣe rí lọ́wọ́ yìí. N kò sọ pé kí òṣèré ọkùnrin kó máa béèrè ìbálòpọ̀ lọ́wọ́ obìnrin o tí òun náà jẹ́ òṣèré bíi tiẹ̀ kó tó fún ní ipa kan láti kó nínú eré sinimá o. Èmi ò sọ bẹ́ẹ̀, àmọ́ tí irú rẹ̀ bá wáyé ó túmọ̀ sí pé obìnrin ọ̀hún náà ó nífẹ̀ẹ́ láti ṣe bẹ́ẹ̀ ni o. Délé Odùlé ló sọ bẹ́ẹ̀. Àgbà òṣèré ọ̀hún tó ti wà fún ìgbà pípẹ́ tí ojú rẹ̀ sì ti rí ọ̀pọ̀ lágbo eré sinimá ní ayé tí a wà báyìí ó mà já ibùdó kan tí ọkùnrin àti obìnrin tí wọ́n ti máa ń bára wọn sọ̀rọ̀ ó ló sì ṣeé ṣe kí ìbálòpọ̀ kó wáyé ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ wípé kò mà sí nǹkan kan tó burú níbẹ̀ níwọ̀n ìgbà tí obìnrin náà tó bá gbà láti ṣe o. Ní ayé tí a wà yìí níbi tí ọkùnrin àti obìnrin wà kò sí nǹkan tó burú pé kí wọ́n kọnu ìfẹ́ sí ara wọn ṣùgbọ́n àdéhùn gbọ́dọ̀ wà láàrin wọn nítorí obìnrin ní àǹfààní láti gbà tàbí kó sọ pé òun kò gbà. Ó ṣàlàyé bẹ́ẹ̀. Odùlé wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ yìí ó lè di nǹkan mìíràn tó bá jẹ́ pé tipátipá wà nínú ìbálòpọ̀ ọ̀hún tó sì ní ìjìyà tó wà fún ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin o. Ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ àwọn èèyàn mà ti bẹnu àtẹ́lù tí wọ́n sì ń tọ́ka sí pé agbo eré sinimá ó mà ti ń sọ ìwà bíbèrè ìbálòpọ̀ ṣáájú kó tó kópa nínú sinimá gẹ́gẹ́ bí ohun tó bójúmu láwùjọ o. Bákan náà ó ní àwọn míì ó ní wọ́n mà kan sára sí àgbà òṣèré náà lórí ọ̀rọ̀ tó mà sọ pé àgbàlagbà méjì ni obìnrin àti ọkùnrin tírú rẹ̀ bá ṣẹlẹ̀ sí. Wọ́n ní ta ni Délé Odùlé gangan fáǹfààní àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òdú ni Délé Odùlé o kì í ṣe àìmọ̀fólókò. Délé Odùlé ó mà jẹ́ òṣèré tíátà tí wọ́n bí ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 1959 ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní wọ́n ti bí àgbà òṣèré yìí ṣùgbọ́n ó dàgbà ní ìlú Òru Ìjẹ̀bú níjọba ìbílẹ̀ apá àríwá Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ló ti kàwé ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama kó tó mórílé fásitì Ìbàdàn níbi tó ti kà nípa ìmọ̀ ṣíṣe eré tíátà. Yàtọ̀ sí pé ó jẹ́ òṣèré, Délé Odùlé ó mà jẹ́ adarí eré o, olóòtú sinimá àti òǹkọ̀tàn. Ọ̀pọ̀ àmì ẹ̀yẹ òun ló ti gbà nídìí pé ó jẹ́ òṣèré tíátà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o, aburú ò ní ṣe yín lágbára Elédùmarè.